Africa Content TV. Forward-looking, determined, tenacious, never say die, always winning, always looking fresh, king of nightlife. Ladies and gentlemen, it's the one and only Shina! We'll be presenting the award. Ambassador, where is it? Ambassador Solomon Adodo, please do us the honor. Build the youth. When I say build the youth, you say build the nation. Build the youth. Build the nation. Build the youth. Build the nation. Build the youth. Build the nation. It's very great to be here for the Peller Unity Cup. Today, the National Youth Council of Nigeria, the umbrella body championing the cause of over 100 million Nigerian youths within our sovereign territory and in the diaspora, is here to celebrate an iconoclastic leader, a legislator par excellence, a patriot that is undeniable. We call him our hero present, the emancipator of the Nigerian youth, our beacon of hope, our guiding light, our mentor, and our very dear leader. Àtẹ́wọ́dà fún incoming senator. And the incoming senator of Oyo North in the 2023 general elections. Please a round of applause for that. So by the powers conferred on me as president of the National Youth Council of Nigeria, we want to present to you our leader, our lifetime patron, the unifier not only of Nigerian youth, but of the Nigerian nation, the symbol of peace, the elder of Yoruba land. We confer on you this prestigious honor of lifetime patron and mentor of the Nigerian youth. This award is conferred on you, Right Honorable Dr. Shina Abiola Peller. We are also inducting you today into the Nigerian Youth Hall of Fame, and we applause for that. Build the youth. Build the nation. Build the youth. Build the nation. And finally, where's the Medal of Honor? We will confer, we will decorate you. This is a symbolic golden Medal of Honor that is to be given to only you, the commander of the Nigerian youth. By this honor, you are not only owned by the youth of Oyo North, you are not only owned by the youth of Oyo State, you are the pillar of Nigerian youth throughout the federation and also in the diaspora. Congratulations, our leader and mentor. Àwọn èèyàn tó ń jáde ṣá olórí ilé ni wọ́n. Peller! Shina! Peller! Shina! Peller! Ìsàlẹ̀ ọ̀rọ̀ abẹ́rẹ́ ìlọ́kọ̀. Ọmọ ìjàjà kọjá ṣe ilẹ̀ ń bí. Abatẹ́lú àṣírí wọn ní kí gbogbo yìí. Ẹkú àdúró tí yọ ṣe ọ́. Kábíyèsí ọba àṣírí.
ọmọ tẹlu àṣírí ọmọ tẹlu ọba tó ní òkè náwó ní ọ̀la kíra mọ́ ní ọkùnrin náwó ní ọ̀la kíra mọ́ ní. kábíyèsí ìjọsàrẹ́ arógùn yọ ìjọsàrẹ́ arógùn yọ ẹnì kò gbọ́dọ̀ fọwọ́ bọ̀ wọ́n gbogbo. ìjọsàrẹ́ arógùn yọ ìjọsàrẹ́ arógùn yọ èsì ẹgbàdàn àwọn bàbá gbọ́dọ̀. ọlọ́kọ̀ bá wọlé mọ́ àbáwọn ní wọlé ilé epo agbáṣọ ọlọ́kọ̀ mọ́ kí ẹ sí mi adébùsọ̀rẹ́ mọ́ kí ẹ mú bá pẹ̀lú ẹ mọ́ kí wọ́n gà sí ọlọ́kà ọlọ́sọ mi mọ́ kí ẹ agbáṣọ ọlọ́kọ̀ ìbàdàn ìbàdàn. Sọ mi lọ́wọ́ bá kú gbàgbọ́ lọ́wọ́ bí sọ́ọ̀mọ́ ọ̀gbàdàn lálejò ọ̀gbàdàn ẹ̀ka o. Oya oya yomi alẹ́ o. Yomi alẹ́. Ìyọ̀ tàkọ́ ní àná ni o. Ṣé yomi alẹ́? Èyàn sì ní ọ̀fẹ́ náà. Ṣé yomi alẹ́? Èyàn tí ló kú dàgbà wà lóṣù. Ṣé yomi alẹ́? Àjọṣe 2019 àti fine ó bọ́ sí dáadáa o àṣẹ 2023 yóò tún bọ́ sí dáadáa o lápára olóògùn wọ̀nyí lápára ọlọ́kọ̀ bá bóyá ilé ọ̀fẹ́ ṣìnà fẹ́ àlàfẹ́ kùsìlẹ́tọ̀ ọ̀yọ́ lọ làbùkà ṣìnà fẹ́ àlàfẹ́.
ẹ̀yà tó gbé àdìsá bẹ́là láfẹ́. Àdìsá bẹ́là láfẹ́. Kùsìlẹ́tọ̀ Ọ̀yọ́ náà làbújá. Àdìsá bẹ́là láfẹ́. Ṣìnà bẹ́là láfẹ́. Kùsìlẹ́tọ̀ Ọ̀yọ́ náà làbújá. Torí Ṣínà gbogbo wọn sórí rẹ̀ pélépé. Àkórí kàwọ́. Torí Àdìsá wọ́n kọ́ra wọn jọ wọ́n sórí rẹ̀ pélépé. Àkórí kàwọ́. Àbáyé ń ṣe wo ni àbáyé ń ṣe wo. Àdìsá làwọn á bá lọ. Àdìsá làwọn á bá lọ. Ẹni bá wù ú bẹ́ẹ̀. Ẹni bá wù ló lé wúro. Àdìsá làwọn á bá lọ. Sínú pẹ̀lú Àdìsá làwọn á bá lọ. Ẹni bá wù ló bẹ́ẹ̀. Alájọ bàbá lọ ọmọ ní kí n wá kú bẹ́ẹ̀. Ẹ̀kú ọdún tí Àdìsá lẹ́ni kí yín. Àdùn àmọ́lé torí ẹ̀kú ìkùrú láíláí. That's a brother agency. Private jet. Yeah, now I know I was sure. Alaji Abdul Ramoni be so. Ramoni want more tell you know say what? What you more tell come to my shop. After man, I got you one share. Go wow. If you want to be, I want to let it cut out. Sọpẹ́ ní pẹ́pẹ́ àjà ló lẹ́nu o. Ìrọ̀ ní pẹ́pẹ́ àjà ló lẹ́nu o. Àwọn ẹ̀mọ́ ìrọ̀ ní pẹ́pẹ́ àjà ló lẹ́nu o. Àdìsá. Àbùràmọ́ ó ní sọ pé Àbújá ló kàn ó. Àbújá ló kàn ó. Sílẹ̀kọ̀ Àbújá ló kàn ó. Sílẹ̀kọ̀ Àbújá ló kàn ó. Àdìsá sílẹ̀kọ̀ mi. Àbújá ló kàn ó. Àtìkẹ́rẹ́ sílẹ̀kọ̀ ló kàn ní sàbíbẹ̀ lọ. Àbújá ló kàn ó. Àdìsá lé ọ̀rẹ́ Adébùsọ̀lá ọmọ máa ní. Ẹ̀kú àti òórùn kò tì. Àìdí ẹ̀dẹ̀ kúnlẹ̀ àbúrò sọ̀rọ̀ náà fọ́ ọ̀kẹ́lẹ̀ ó ṣe kò dúpẹ́. Ẹ̀dẹ̀ kúnlẹ̀ àbọ̀ kì í ẹ̀. Adébùsọ̀lá ọmọ Adédìgbà ẹ̀gbọ́n ọ̀hún ṣàfi. Àìdí náà ní kì í ẹ̀. Ẹ̀dẹ̀ kúnlẹ̀ mi. Àìdí ẹ̀dẹ̀ kúnlẹ̀ mi. Àìdí ẹ̀dẹ̀ kúnlẹ̀ mi. Àbúrò Àdìsá o, ìṣẹ̀ṣẹ̀ iná. Àdìsá. Ọlọ́wọ́ ọdún ṣe bàbá lónìí o. Ọlọ́wọ́ ọdún ṣe bàbá lónìí o. Gẹ́gẹ́ búlà, bàtúwà yìí náà wọ̀. Bọ́lá ọ̀dọ́ rẹ̀ wọ̀ wọ́n. Bàtúwà yìí náà wọ̀. Ẹni pé òkú àìkí ilé ìlú ilé olúwa rẹ̀ àkóyọyọ ló máa bá. Sátìrà mọ́rí ẹni pé òkú ilé ìlú ilé olúwa rẹ̀ àkóyọyọ ló máa bá. Èèyàn Mr. Wájú Mr. Wájú Mr. Wájú Mr. Wájú Mr. Wájú. Tó bẹ̀ ní lọ́tọ̀. Èèyàn kan tó bẹ̀ ní lọ́tọ̀. Èèyàn Mr. Wájú. Ẹ̀yà máa dùn fọ́nà mọ̀ kílẹ̀. Ẹ̀yà máa dùn fọ́nà mọ̀ kílẹ̀. Sínú Peller báyọ̀ lákọ̀ọ́kọ́. Ẹ pariwo ìwò. Ó bá yọ lákọ̀ọ́kọ́. Ẹ pariwo ìwò. Ẹgbẹ́ àkọ́dù ni wá. Ẹ pariwo ìwò. Àpapọ̀ ẹgbẹ́ àkọ́dù. Ẹ pariwo ìwò. Bí sínú Peller báyọ̀ lákọ̀ọ́kọ́.
lọ́jọ́ àkọ́pàá ti fi ní. Ẹ̀tẹ̀ àkọ́ ẹ pariwo ìwò. Àdìsábáyọ̀ lọ́kọ̀ọ̀kan o. Ẹ pariwo ìwò. Wàá ṣe ṣe 2015 torí bẹ́ẹ̀.